mo ṣọpẹ́ tẹ́ni o mo ṣọpẹ́ ìdí tí ó bàjẹ́. ọpẹ́ ti lójoojúmọ́ ẹ̀dá tó bá mọ níwò ó ní dandan kó mọ pẹ́ kú. ìbáṣe tọ́lá kọ́lé náà ìran kọ́lé àìjẹ́ wọ́n sí òfin ṣe kan ṣe ńlá gidi. ọlọ́run ayọ̀ mo wójú ẹ o. bàbá mi ṣe é tẹ̀lé bàbá. ọ̀rọ̀ mi kò dáyọ̀ tètè bá mi ṣe kójú bá ṣe tì mí o ló ń bọ́ mi ṣe. ọlọ́run ayọ̀ mo lójú ẹ̀ o. ṣe tẹ̀lé bàbá ọ̀rọ̀ mi kò dáyọ̀ tètè bá mi ṣe mo bá máa ṣe yòókè ó bá mi ṣe. Gẹ́gẹ́ bí chief host Nàìjíríà mo kí gbẹ́jẹ́ bẹ́jọ mo kí jọjọ Àlàní ẹgbẹ́ ẹ̀yẹ́jọ mo sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ àyìnbá bẹ̀jọ.
ọba àgbàlagbà ló sí.
kí ẹ àlàyé olórí ìgbésẹ̀ ẹ̀kú àdúgbò ti alábàbíkì. Bí ṣe kí gbogbo aládéláyé tó bẹ́ kálẹ̀ ó kí lóye lóye ó kí gbogbo lóye sọ̀rọ̀ ó kí látọ̀rí òfurufú gbogbo ẹ̀yin bàbá láwà ní sọ̀rọ̀ ó kí ẹkú àdúgbò lójì kábíyèsí ní ọ̀sọ̀rọ̀ ọ̀gbọ́n ní dúpẹ́ wọ́n fẹ́ kálága ìjọba ìbílẹ̀ ìsọ̀rọ̀ LCDA àrùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀yọ̀ ṣìbàdé báyọ̀ owó kí ẹ̀ àrẹ̀kú pàǹtà ṣoṣo owó kọ́lá ṣoṣo alága ìjọba ìsọ̀rọ̀ àrẹ̀kú ọwọ́ ẹ̀ ló wà nítorí owó wáyé ní aṣọ́jú wáyé ní wọ́n ní wọ́n sọ ní ìpàdé àkíyèsí ní àrẹ̀kú wáyé ìdáyọ̀ mo kí gbogbo pàdé tí kúrò nígbà lára chairman ìsọ̀rọ̀ LCDA mo kí gbogbo pàdé tí kúrò nígbà pátápátá mo kí wọ́n máa ń yíra ẹgbẹ́ wa. Looking first chairman, Honorable Shafiu Sani. Looking secretary, ìjọba ìsọ̀rọ̀, civil aviation. Looking leader of the house, Akimayola, Adisado Commissioner, Oyejo Ojiri Nìyíra. Idris Babatunde, ọmọ Agusa Kúrò kí ẹ Deputy Governor. Supervisor for Environment, looking for Shobalale, Chief of Staff, the Executive Chairman, Ìsọ̀rọ̀ LCDA. Gbogbo ìjọba ìbílẹ̀ ìsọ̀rọ̀ ó kí ẹkú àdúrótì, ẹkú àṣẹ̀lẹ̀, ìrántí ọlọ́dọọdọ ọba àkùnrin fíìmù, àìdẹ́ ọmọ ọgbọ́nọ́bà. Kábíyèsí ní yẹ kìí ọ̀wẹ́ ayọ̀ ajé ọ̀pọ̀pọ̀ 1932, 2003 àdúgbò ọ̀pọ̀ ọjọ́ ọ̀rẹ́ tí ẹ̀kọ́ òwò ọdún sẹ́yìn kábíyèsí ní gbogbo ọ̀wẹ́
òwò kí ẹ ò fọwọ́ bí àwọn lápàdé nílẹ̀ alápẹ̀jì olúwa ayé fún ìwò kí ẹ. àwọn pàlítíkù nínú àṣìkí lẹ́yìn wọ́n bára ti yí omi kí bàbá wọn ṣe ọlọ́dẹ́yẹ ọ̀gá ìjọba yẹn o nílẹ̀ pátápátá àtàwọn àtọ́ka nípa kí iṣẹ́ sì wò kí. ṣàkàwà lè àwọn bèbí ayẹ́rẹ́ bí ṣàbí táwọn ìwé òkè àgbélé. mo kí ẹ̀kọ́ ayẹ́rẹ́ ìgbèrú oríjà ọ̀tá ẹ̀ fún mi ìgbèrú. nígbà wọn kí wọ́n gbé yọ yóò jẹ́ gbàgbé ọ ìjọba kankan bá gbé. alábàbí jẹ́ wọ́n ò sí ọmọ tàbí àká ò káre òjìjọba.
kú léjì tó. Ìkúyà ní ìlú. Ìkúyà ní ìlú ọ̀la ní. Àṣà ẹgbẹ́ mi kẹsẹ̀ o. Ìkúyà ní ìlú ọ̀la ní. Kábíyèsí àti sábà rúfù máa wọlé máa rọra. Ọjọ́ kan rúfù léjì tó. Máa wọlé máa rọra. Ọjọ́ kan rúfù léjì tó. Máa wọlé máa rọra. Yeah.
ní àtúntàlẹ́ láti mú lọ́dọ̀ káàbọ̀ sí kájí àsúwò ti ìtàlẹ́yà. ọmọ nígbà ní àtúntàlẹ́ kí ni kò wá ṣe ó. nígbà ní àtúntàlẹ́. Choose me.